Ẹ kú dédé ìwòyí, ẹ sì káàbọ̀ sí àkójọpọ̀ ìròyìn òpin ọ̀sẹ̀ láti iléeṣẹ́ Ọ̀ṣun Reporters TV. Orúkọ mi ni Rúkáyàt Ọpẹ́yẹmí Abdullahi. Ẹ lè darapọ̀ mọ́ wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook, Twitter, Instagram, TikTok tàbí lórí wẹ́bsáìtì wa www.osunreportersng.com. Ṣáájú, wọ̀nyí ni àwọn kókó inú ìròyìn náà. Olúọmọ ti ìlú Ìgbàjọ àti kọmíṣánná fún ètò ìròyìn nígbà kan rí, Olúọmọ Sunday Akere ti ṣàpèjúwe àríwísí lórí bó ṣe fèsì wípé pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ tàbí àìfọwọ́sowọ́pọ̀ akọ̀wé gbogbogbò fún ẹgbẹ́ ìṣèlú tẹ́lẹ̀ rí, ìyẹn Ọ̀túnba Iyọlá Omíṣore, ẹgbẹ́ òṣèlú APC ni yóò jáwé olúborí nínú ìdíje sípò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tí yóò wáyé ní ọjọ́ 15 oṣù kẹjọ ọdún tí a wà yìí, pé irọ́ ni kò rí bẹ́ẹ̀. Èèkàn òṣèlú kan ní ìpínlẹ̀ Ọ̀ṣun nínú ẹgbẹ́ òṣèlú APC, Honorable Imam Hashim Adébọ̀wálé ti kéde èrò rẹ̀ láti díje fún ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin àpapọ̀ ní ọdún 2027. Ọ̀gá àgbà fún àjọ elétò ìdìbò INEC ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ìyẹn Resident Electoral Commissioner Dr. Mutiu Ọlálékè Agbókè ti gba àwọn agbóhùnsáfẹ́fẹ́ níyànjú láti ṣe òótọ́ àti déédéé lásìkò àti lẹ́yìn ìdìbò. Ẹgbẹ́ AGAN ẹ̀ka ìpínlẹ̀ Ọ̀ṣun kí Alhaja Kafayat Oyètọ́lá kú ayẹyẹ ọdún 96 rẹ̀ lékè Èpè. Gbàgede ìdárayá tó ní ohun èlò ìgbàlódé pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ti di ṣíṣí fún àwọn obìnrin ní ìlú Òṣogbo. A ó mú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wá fún yín lẹ́yìn ìdánudúró ráńpẹ́ yìí. School of Modern Natural Healthcare begins operations in Osun State. Alhamdulillah. Ilé ẹ̀kọ́ Ibnu Nafis ti kó onírúurú irinṣẹ́ tá a fi ń ṣèdánilẹ́kọ̀ọ́ nípa bá a ti kó ewé àtegbò papọ̀ láti fi ṣèwòsàn lọ́nà tìgbàlódé, bá a ti déwé àtegbò mọ̀ pẹ̀lú irú iṣẹ́ ìwòsàn tá a fi wọ́n ṣe àti bí a ṣe pò wọ́n papọ̀ di oògùn oní capsule, oníkóró àtolómi fún ìwòsàn ọmọnìyàn. Come and become a certified natural healthcare professional in herbal medicine and special knowledge in plants, roots and natural substances at Ibnu Nafis Academy. Fọ́ọ̀mù ìgbaniwọlé láti di akẹ́kọ̀ọ́ ń lọ lọ́wọ́. Agbègbè orí òkè Gbọ́bámú ìlú Ìlóbù ìpínlẹ̀ Ọ̀ṣun ní Ibnu Nafis Academy fìkàlẹ̀ sí. Ẹ̀ka ètò ẹ̀kọ́ nípa ìmọ̀ èdè òyìnbó àti ti lárúbáwá pẹ̀lú híhá Kùránì sórí tún wà lọ́dọ̀ wọn. Nọ́mbà wọn ni 08035656858 tàbí 07041838901 tàbí 07070466972 àti 08060351949. Ọlọ́run ò sọ àìsàn kankan sórílẹ̀ ayé àyàfi kó sọ ìwòsàn rẹ̀ pẹ̀lú ẹ̀. Inshallah Ibnu Nafis Academy lábẹ́ àkóso Darussalam Mọ́tòsọ́ Foundation lọ́nà àbáyọ. Ẹ káàbọ̀ padà, ní báyìí ìròyìn lẹ́kùnrẹ́rẹ́. Olúọmọ ti ìlú Ìgbàjọ àti kọmíṣánná fún ètò ìròyìn nípínlẹ̀ Ọ̀ṣun tẹ́lẹ̀ rí, Olúọmọ Sunday Akere ti ṣàpèjúwe àríwísí lórí bó ṣe fèsì wípé pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ tàbí àìfọwọ́sowọ́pọ̀ akọ̀wé gbogbogbò fún ẹgbẹ́ òṣèlú APC tẹ́lẹ̀ rí, ìyẹn Ọ̀túnba Iyọlá Omíṣore, pé ẹgbẹ́ òṣèlú APC ni yóò jáwé olúborí nínú ìdìbò sípò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tí yóò wáyé ní ọjọ́ 15 oṣù kẹjọ ọdún tí a wà yìí, pé irọ́ ni kò rí bẹ́ẹ̀. Ó sọ eléyìí di mímọ̀ nínú àtẹ̀jáde tí ó buwọ́lù fúnra rẹ̀ ní ọjọ́ Ajé Monday, níbi tí ó ti sọ wípé kò síbi tí òun ti sọ nínú ọ̀rọ̀ báyìí níbi ìfọ̀rọ̀wálẹ́nuwò tí òun lọ ṣe ní iléeṣẹ́ amóhùnmáwòrán kan nílùú Òṣogbo. Ó tọ́ka sí ẹ̀sùn náà gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹgbẹ́ alátakò tó sì fi múlẹ̀ wípé Omíṣore sì jẹ́ ọ̀kan nínú àwọn olórí ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀ṣun àti ní orílẹ̀-èdè Nàìjíríà. Síbẹ̀ lágbo òṣèlú nípínlẹ̀ Ọ̀ṣun, Imam Hashim tó jẹ́ ọmọ bíbí ìlú Ẹdẹ ṣe ìkéde yìí níbi ìpàdé ẹgbẹ́ APC ní ìlú Ẹdẹ, níbi tó ti sọ fún àwọn ará ìlú pé òun fẹ́ sojú ẹkùn Ẹdẹ, Ẹgbẹ́dọ̀rẹ́, Èjìgbò ní ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin àpapọ̀ l'Àbújá. Ọ̀ṣun Reporters TV mú wá sí ìrántí wípé Imam Hashim ti díje fún ipò yìí kan náà ní ọdún 2023. Bó tilẹ̀ jẹ́ pé àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú káàkiri ìpínlẹ̀ Ọ̀ṣun ti ń darapọ̀ mọ́ ìdíje dun ipò 2027, nígbà tí àwọn kan tí wọ́n dípò òṣèlú mú kọ̀wé fipò wọn sílẹ̀ láti kéde èròǹgbà wọn láti díje fún ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin àti ilé ìgbìmọ̀ aṣòfin àgbà l'Àbújá. Dr. Mutiu Ọlálékè Agbókè ti ṣe ọ̀gá àgbà fún àjọ ètò ìdìbò nípínlẹ̀ Ọ̀ṣun, ìyẹn Resident Electoral Commissioner fún àjọ INEC nípínlẹ̀ Ọ̀ṣun, ti rọ àwọn agbóhùnsáfẹ́fẹ́ àti oníṣẹ́ ìròyìn láti ṣe iṣẹ́ àṣedájú, òótọ́ àti déédéé níbi ìbò gómìnà tó ń bọ̀ lọ́nà. Agbókè sọ ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí olùbánisọ̀rọ̀ níbi ìfọ̀rọ̀wérọ̀ ọlọ́jọ́ kan lórí ìròyìn nípa ìdìbò tí àjọ tó ń rí sí ọ̀rọ̀ ìgbóhùnsáfẹ́fẹ́ ní orílẹ̀ Nàìjíríà ṣètò rẹ̀ ní ọjọ́ Ajé Monday tó kọjá ní ìlú Òṣogbo.
Ọ̀gbẹ́ni Agbékè tẹnumọ́ wípé nínú ìṣèjọba tiwantiwa, ètò ìròyìn àti pàápàá jùlọ àwọn agbóhùnsáfẹ́fẹ́ jẹ́ gẹ́gẹ́ bí afárá pàtàkì láàrin àwọn olùdìbò àti àgbọ́yé ètò ìdìbò láwùjọ. Àwọn ẹgbẹ́ alága ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun (AGON) ti fi ọ̀rọ̀ ayọ̀ kí ìyàwó gómìnà àná àti mínísítà Oyètọ́lá ìyẹn Alhaja Kafayat Oyètọ́lá lórí ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ lẹ́ni ọdún mẹ́rìndínláàádọ́rin 66 years. Nínú ọ̀rọ̀ ìkíni tí alága ní ìpínlẹ̀ Ọ̀ṣun, Ọ̀nàrẹ́bù Abíọ́dún Samuel Ìdòwú fọwọ́ sí, ẹgbẹ́ náà ṣàpèjúwe ẹni tí wọ́n ṣayẹyẹ rẹ̀ gẹ́gẹ́ bí obìnrin rere, onínúure, ẹni tí a lè gbọ́kànlé àti ìyá onífẹ̀ẹ́ tí ó ti ní ipa rere lórí àwọn ènìyàn tí ò lóǹkà. AGON ní ìpínlẹ̀ Ọ̀ṣun yin Mrs. Oyètọ́lá fún ṣíṣe ọ̀pọ̀lọpọ̀ àtìlẹ́yìn tó lágbára, kì í ṣe fún ọkọ rẹ̀ lásìkò rẹ̀ gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun nìkan, ṣùgbọ́n fún àwọn aṣojú àti àwọn ọmọ ẹgbẹ́ AGON pẹ̀lú. Àjọ AGON parí pẹ̀lú àdúrà fún ìlera tó péye, ààbò àti ọ̀pọ̀lọpọ̀ ọdún mìíràn nínú iṣẹ́ rere fún ìyá ọlọ́jọ́ ìbí náà. Nínú ìròyìn míì, wọ́n ti ṣe àpèjúwe The Light Women Fitness Center tó jẹ́ gbàgede ìdárayá àwọn obìnrin ní Òṣogbo gẹ́gẹ́ bí ibi tó fọkànbalẹ̀ fún gbogbo obìnrin láti ṣeré ìdárayá pẹ̀lú ìrọ̀rùn ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Aláṣẹ àti olùdarí ibùdó náà, Dr. Hasia Badmus Ọláoyè, ló fìdí èyí múlẹ̀ nígbà tó ń bá àwọn akọ̀ròyìn Ọ̀ṣun Reporters TV sọ̀rọ̀ ní Òṣogbo. Ó tẹnumọ́ pé wọ́n dá ibùdó náà sílẹ̀ pẹ̀lú àwọn ohun èlò òde òní àti àwọn olùkọ́ tó mọṣẹ́ dúnjú láti bójútó àìní ìlera àwọn obìnrin nípasẹ̀ onírúurú eré ìdárayá. Ẹ jẹ́ ká gbọ́ síwájú sí i. Orúkọ mi ni Dr. Hasia Ọláoyè Badmus, tí mo jẹ́ aláṣẹ àti olùdarí The Light Women Fitness Center. Ilé-iṣẹ́ wa ó jẹ́ ilé-iṣẹ́ tí a ti ń ṣe eré ìdárayá gẹ́gẹ́ bí a ṣe gbọ́ níbi orúkọ wa. Ó wá jẹ́ eléyìí tó jẹ́ pé obìnrin nìkan ni ó máa ń ṣe eré ìdárayá ní ilé-iṣẹ́ wa. Kí ni ìdí tí a ṣe dá ilé-iṣẹ́ náà sílẹ̀? Ni a rí wípé gbogbo àyíká wa nílùú Òṣogbo, kódà ní gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun, ibi tí wọ́n ti ń ṣe eré ìdárayá lọ́pọ̀lọpọ̀, ibi tí ọkùnrin àti obìnrin tí ó ti ń wọ́pọ̀ òní ó pọ̀ jù. A wá wò wípé àwọn obìnrin náà ní bùkátà sí eré ìdárayá láti jẹ́ kí ìlera ara wa kí ó lè máa wà ní pípé. Eléyìí ni a ṣe wá wò wípé a nílò láti dá ilé-iṣẹ́ kan sílẹ̀ tí ó jẹ́ pé obìnrin nìkan ni ó lè wá láti máa ṣeré ìdárayá, yóò sì fún àwọn obìnrin wa láǹfààní láti ṣeré ìdárayá wọn nírọ̀rùn lálàáfíà. Síbẹ̀ náà, olùdarí náà pe gbogbo obìnrin láti wá forúkọ sílẹ̀, ó sì rọ àwọn ọkọ láti forúkọ àwọn ìyàwó wọn sílẹ̀ fún ìgbé ayé tó ní ìlera àti àlàáfíà nínú ilé. Àwọn ìyàwó ilé tó jẹ́ pé ọkọ wọn náà ń bẹ̀rù láti jẹ́ kí ó tì wọ́n lọ síbi tí wọ́n ti lọ ṣe eré ìdárayá, tó jẹ́ pé àti ọkùnrin àti obìnrin ni ó ń wọ́pọ̀ ńbẹ̀. Ilé-iṣẹ́ wa fún wọn láàyè láti lè jẹ́ pé kí àwọn ìyàwó wọn wá, kí wọ́n sì fi ọkàn balẹ̀ wípé nílé-iṣẹ́ wa o, gbogbo àwọn tá à ń ṣe eré ìdárayá ń bí obìnrin ni wá. Àwọn instructors wa pátápátá obìnrin ni wọ́n, kò sí ọkùnrin kankan láàrin gbogbo wa. Eléyìí á lè jẹ́ kí obìnrin tí ó bá fẹ́ ṣeré ìdárayá kí ó wá. Ẹ lè kàn sí wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08166393684 àbí 07031553773. Bákan náà a tún wà ní orí ẹ̀rọ ayélujára pẹ̀lú orúkọ wa The Light Women Fitness Center. Ẹ lè kàn sí wa ńbẹ̀, The Light Women Fitness Center tó wà ní Ayanshina Street ní ẹ̀yìn Iléṣà Garage ní ìlú Òṣogbo. Ká tó mú ìròyìn wá sópin, wọ̀nyí ni àwọn kókó tá a mẹ́nubà. Olúọmọ ti ìlú Ìgbàjọ àti kọmíṣánná fún ètò ìròyìn nígbà kan rí, Olúọmọ Sunday Akéré, ti ṣàpèjúwe àríwísí lórí bó ṣe fèsì wípé pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ tàbí àìfọwọ́sowọ́pọ̀ akọ̀wé gbogbogbò fún ẹgbẹ́ òṣèlú tẹ́lẹ̀rí ìyẹn Ọ̀túnba Iyọlá Omíṣore, ẹgbẹ́ òṣèlú APC ni yóò jáwé olúborí nínú ìdíje sípò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tí yóò wáyé ní ọjọ́ 15 oṣù kẹjọ ọdún tá a wà yìí, pé irọ́ ni kò rí bẹ́ẹ̀. Èèkàn olóṣèlú kan ní ìpínlẹ̀ Ọ̀ṣun nínú ẹgbẹ́ òṣèlú APC, Ọ̀nàrẹ́bù Imam Hashim Adébọ̀wálé, ti kéde èrò rẹ̀ láti díje fún ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin àpapọ̀ ní ọdún 2027.
ọ̀gá àgbà fún àjọ elétò ìdìbò INEC ní ìpínlẹ̀ Ọ̀ṣun ìyẹn Resident Electoral Commissioner Dr. Mutiu Ọlálékè Agbókè ti gba àwọn agbóhùnsáfẹ́fẹ́ níyànjú láti ṣe òótọ́ àti déédé lásìkò àti lẹ́yìn ìdìbò. Ẹgbẹ́ AGAN ẹ̀ka ìpínlẹ̀ Ọ̀ṣun ti kí Alhaja Kafayat Oyètọ́lá kú ayẹyẹ ọdún mẹ́rìndínláàádọ́rin lórí lókè èèpẹ̀. Gbàgede ìdárayá tó ní ohun èlò ìgbàlódé pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ti di ṣíṣí fún àwọn obìnrin nílùú Òṣogbo. Èyí ni òpin fún àkójọpọ̀ ìròyìn òpin ọ̀sẹ̀ láti iléeṣẹ́ Ọ̀ṣun Reporters TV. Orúkọ mi ni Rukayat Ọpẹ́yẹmí Abdullahi. Ẹ ṣeun tẹ́ ń wò wá.